ẹ jẹ́ kí gbogbo wa pariwo kábíyèsí o. Gbogbo ìdòwò apá ọ̀tún àti apá ọ̀run kì í o. Gbogbo àwọn ìyálóde mo kí àwọn ṣòro nítorí ọba tí mo kì í o. Onílù ẹlẹ́wọ́ ìjọlẹ̀sìn mo kí gbogbo àwọn olórí pátápátá fi ìrìnàjò kíkí gbogbo pátápátá. Ọlọ́run Olódùmarè àwọn ló ti wá ní ààfin Olúfẹ̀. Mo kí Ṣàngó agbẹnusọ àti aṣojú gómìnà wa nípa àṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, Ṣàngó of Africa. Mo kí ẹ dáadáa. Gbogbo ìrìnàjò náà kò ṣe ní adọ́rin náà ni. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún ọjọ́ òní. Mo kí ọmọ wa náà, ọmọ wa dáadáa. Ọmọlé ni wọ́n o, gbogbo ilẹ̀ mọ̀ wọ́n. Mo ti mọ̀ náà pé bàbá Olúṣóyínká náà ló lè mú ọ wá níbẹ̀ yẹn. Wọ́n máa tà sí ẹ̀, wọ́n máa ṣe bí lẹ́yìn. Ọ̀rọ̀ Adéyàn mo kí yín o, mo kí ẹ bá mi jẹjẹ tó fọmọ yín ọ̀yẹ́ bá ń pàtẹ́wọ́ fún ẹ bá ń pàtẹ́wọ́ fún ẹ. Wọ́n ní ilé ni wọ́n gbà ní wọ́n kọ́kọ́ sá lé, wọ́n sá lọ Kútọnú, wọ́n sì ti sá padà wálé o. Káàbọ̀ sílé o, wọ́n máa ju yín ṣe o, ara yín á máa lé o, ẹ̀mí fàìsàn ọ̀nà àlágbára Ọlọ́run. Ẹjọ́ bẹ̀rẹ̀ náà ni ó ti pé ọdún mẹ́wàá, ó dàbí àná òkè èkó àdúrótì láti ilẹ̀ wá. Wọ́n ti ìgbà tí mo ṣe ọdún kan tí mo dé orí ìtẹ́, bẹ́ẹ̀ náà la ṣe gbé bàbá dáadáa ìwá o, bàbá onínúure Pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká, bẹ́ẹ̀ la ṣe gan wá sójú Ifẹ̀. Ní ọjọ́ náà ló dàbí àná yìí, nígbà tí bàbá Pòfẹ́sọ̀ jókòó, àbúrò wọn wá dé, àbúrò wọn ní gbogbo Wọlé wà pé wọ́n tún dájọ́ dápàrá lọ́jọ́ ẹ̀mí òní gbàgbó ọdún kẹsàn-án sísìn ni àbúrò wọn ní ó jẹ́ Pòfẹ́sọ̀, èmi ṣáà jẹ́ president ó jẹ́ president ní àbúrò ó tiẹ̀ nígbà ó tiẹ̀ ó lè fi wá ilẹ̀. Àbúrò wọn fẹ́ máa dúpọ̀ òun náà pé ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ lọ́jọ́ kọjọ́ wọ́n ṣàfihàn sí fà á wọ́n tún fà á lọ́jọ́ yẹn. Àdúgbò lọ́wọ́ náà Olódùmarè ó dàbí àná níbí fìrìfìrì báyìí mo tún wá Pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká ti mo bá ní wọ́n bàbá ẹ bá mi lọ lé wọn ẹlẹ́wọ̀n mú àbúrò wọn ti fẹ́ máa pín wọn níbí àbá lé wọn ẹ ti gbàgbé lọ́gbà níyàn àbá lé wọn mú o. Wọ́n ní àwọn tí lọ wọ́n ti bẹ̀rẹ̀ kó máa ṣe pé má ṣe yẹ mi ò ráyè ẹ̀ lọ́jọ́ tèmi, ṣùgbọ́n onígbọ̀njọ́ kan fi yá mi wípé ẹ̀yin ni alága fún ọdún kan. Mo lè dúpẹ́ lọ́wọ́ yín, ẹ padà wá, ẹ pọ́n mi lé, ó dàbí àná, ìdúpẹ́ lọ́wọ́ náà fún gbèsè ayé yín. Ibi tá a ti fẹ́ ṣe àkọlé yín, a fẹ́ lé ní bí ẹgbẹ̀rún kan sẹ́gbẹ̀rún méjì. Ibi àwòrán ńlá yẹn ó dùn mí pé ẹ̀wọ̀ bẹ̀rẹ̀ bá rí àwòrán yín ńlá nínú gbàgede tó yẹ ká lò, ṣùgbọ́n àwọn àjọ ẹni gbogbo wọn ní ẹjọ́ ẹja yìí ló lè bàbá òní fẹ́ o.
bá bẹ̀rẹ̀ sí òpin kí ni màá ṣe báyìí mú bẹ̀ ti pè yan o ká pọ́n bàbá lé o ká pọ́n pòfẹ́sọ̀ lé o mo bá bẹ̀rẹ̀ sí kéékèèké báwo ni fẹ́ ṣe láì báwo ni fẹ́ ṣe láì àti fi lẹ́kọ̀ọ́ tí a ti fọ̀rọ̀ ọlọ́ka fún yín ẹni àkọlé ni yín títí láíláí èmi lórí tẹ̀ ojoojúmọ́ ló máa tẹ̀ máa wò gígé máa pọ́n yín lé torí ẹwà nínú àgbà tó gbé àṣà wa ga. Mo fẹ́ fi àwòrán yẹn hàn yín pé ṣé rántí àwòrán tá a yà ní ọdún 9 sẹ́yìn rosalie rẹ̀ máa rántí àwòrán yẹn kedere la yàwó abẹ́rẹ́ ààyè ó tẹ̀ ló tóbi jù bẹ́ẹ̀ àbí gbogbo fẹ̀ bẹ́ẹ̀ ni àmẹ́gọ́ àwòrán yẹn ló tóbi jù mo fẹ́ fi hàn ilé ìrìn ṣùgbọ́n nígbà tí wọ́n ní pé ká má parọ́ gbàtọ́lẹ̀ nínú onílùbáwò ó yẹ pàlọ́ wọ́n ti ránṣẹ́ sí pé kábíyèsí aṣọ fún yín o bàbá náà kò fẹ́ wá rí yín pẹ́ẹ́lí pòfẹ́sọ̀ náà fẹ́ wá rí yín pa ní ẹ̀yìn lè ṣe ní aláàtì kó wọn lé aláàtì fún ẹni ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ yẹ sí tí òun bá jáde gbogbo ayé ló máa ń mọ̀ ọ́ tó ṣùpá bá yọ báyìí ó máa lé téńté lójú ọ̀run yìí bọ́lá ṣe ṣe yín nìyẹn bọ́lá ṣe dá yín nìyẹn kò síbi tí wọ́n ti pọ́n yín káàkiri àgbáláyé ṣùgbọ́n bọ́lá ṣe dá yín máa ṣe báyìí máa ń yọ kúrò bẹ́ẹ̀ pé àwọn àmì ìjọba la àmì ìjọba la. àwa la máa kọ́ nílé ẹ̀yìn náà la máa rí wa inú wa ń lo ayọ̀ wa ń kú. ìgbà náà tẹ wá ọ̀rọ̀ tẹ sọ wípé níbi ìfẹ́ ta ló tún máa jù mí lọ báyẹn sọ̀rọ̀ yẹn náà báyẹn bàbá yẹn wà láyé ńgbà náà bàbá wọn ló wá ìjà ọ̀dọ́ ńlá bàbá ti fẹ́ pé 100 nígbà yẹn èdè bàbá dìde ó kí inú ìdùn àti bàbá ẹgbẹ́sẹ̀ yìí àwọn bàbá méjèèjì yẹn bí wọ́n ti fẹ́ súnmọ́ 100 years old bí o fẹ́ fẹ́ tó ju náà méjì tálẹ́ mẹsẹ̀ bàbá yẹn ní ìṣẹ̀lẹ̀ mẹ́ta mẹsẹ̀ wọn ní ilé ìgbèrè lẹ́mẹsẹ̀ wọn bàbá tiẹ̀ ní ó dàbí bàbá pé bí 105 108 kan tó lọ kúrò láàfin ìdí ẹ̀mọ́ sàrún kọ́ mo sàrún wà. Bàbá lọ́wọ́ ìgbà ọ̀dọ́là tó kí nígbà ẹ̀ wọ́n ṣe pé 100 ọdún wọ́n ṣe pé 100 báyìí gbà ní ọlọ́run pé òun sọ́dọ̀ kò lè ju bí ọdún 5 sẹ́yìn lọ́nà àbí ṣé bàbá lọ́wọ́ lọ ọba ló fẹ́ torí ìgbà yẹn ọ̀rọ̀ kẹ sọ yìí lóòótọ́ ní báyìí olóòtú wá fi dé ẹ̀ mọ́lẹ̀ wípé ló tún fẹ̀ ẹni tó wá máa jù mí lọ báyìí ní ìsìnkú jáde àgbà ni yín àgbàlẹ̀ káàró òjìrì ni yín àgbà yẹn àdálẹ́ ẹ̀ pẹ́ fún wa ẹ̀ pẹ́ gbogbo ayé òní lù fún yín gbọ́ ìyá kan pé la ṣì ní báyìí o ìyá tó kẹ́yẹ tó wà náà ìyá tó tọ́jú àfin bẹ́ẹ̀ bí 96 yẹn ó láìpẹ́ olùkọ́ ló kù tó tí ó máa ló fẹ́ dàgbà bíi pòfẹ́sọ̀ Wọlé Ṣóyínká ṣùgbọ́n wọ́n fi ń torí létí pé ìgbà tó tún pa àwọn àṣàfihàn báyìí ètò àdì bàbá àgbà pátápátá ẹ bá mi pàdé fún pòfẹ́sọ̀ ọ̀dọ́gba ẹ bá mi pàdé fún bàbá àgbà bàbá bí ẹ̀dọ́ ẹni ṣe sọ ẹ ti di bàbá báyìí torí nínú gbàgede náà wáyé o kò sí ẹni tó dàgbà tó yẹ ẹyẹ ju ẹ gbogbo wa lọ bí orí òfin tèmi kàn ní pé mo jókòó sórí ìtẹ́ àwọn àgbàlagbà ó tán ṣùgbọ́n ká má ní pé ká fọjú orí sí pòfẹ́sọ̀ kò sí ẹni tó dàgbà tó ní bí o àbẹ́tò dàgbà tó lọ́wọ́ pòfẹ́sọ̀ kò lọ́wọ́ ìyálóde náà ló fẹ́ gbé pẹ́ẹ́lí dé ìyálóde òde 90 ìyálóde òde 90 mo mọ̀ ẹ́ dáadáa ìyá sàríwò òde 90 àbí sàríwò tó 90 ni etí ní ìyá tó ń tán ìyá pòfẹ́sọ̀ jù yín lọ ìgbẹ́wọ̀n jù yín lọ dáadáa lẹ́gbọ́n ọlọ́run nípa fún wa inú wa máa ń gùn tẹ̀ bá wa ẹ má bínú aláàtìkọ́ ilé ẹ má bínú àkọ́lé yẹn a lè gbàṣẹ́ bẹ́ẹ̀ inú wa gbogbo wa máa dùn fẹ́ ni agé bá ṣe rí agé kékeré báyìí lọ́gọ́ ni tí bá ṣe pé abẹ́jà bí pòfẹ́sọ̀ ló mùsùlùmí àwọn ìpè ìrìnyìn mo ti bàjẹ́ yẹn níjà àbí ẹbí fi bàbá yìí lẹ́ o ikọ̀ gbogbo ọ̀ṣun bàbá láti pẹ́ fún ọ̀nà yóò dá o ọ̀nà yẹn kò sí tí ọ̀nà tí ò dá rárá ni o kọ́ọ̀dù bá gun bẹ̀ gan gbogbo ara ló máa wo ó ní pòfẹ́sọ̀ fẹ́ wá mo ti bí o tẹ̀ gbàgbọ́ ẹ̀ gan láti bí ìjọ tó ti pè mí láti bí ìjẹta
mo ní Adéyẹmí òkè gbọ́rọ̀ fi bàbá yìí sílẹ̀ kábíyèsí ẹbí ìṣàánú mi bàbá ló náà wọ́n bọ̀ àdúrà rẹ̀ ṣàgbà kó ló kó bá wa ṣọ ibi kó bá wa lórí mi ní karama ní gbogbo nǹkan kó máa lọ fún mi dáadáa ó ti wá dójú ẹ̀ báyìí pé lóòótọ́ àti lódodo kìíní yìí ní ọ̀pọ̀ gbódójú ó wà ní ọkọ̀ àyà yín ó ti hàn kékeré báyìí kó lè fi dá yín lójú wípé gbogbo ohun tó yẹ ká jọ ṣe ẹ̀yin náà lè bèrè lágbára náà àmàjọ ṣe pẹ́pẹ́pẹ́ ni. mo lè tún fi wákàtí yìí mo fi kí ààrẹ orílẹ̀-èdè fẹ́ràn yín púpọ̀ ẹ̀gbọ́n ni mo fi kí wọn President Bola Ahmed Tinubu on behalf of the entire Yoruba race, on behalf of the entire Ife Traditional Council, we want to thank you immensely for remembering such an iconic, very rare elder statesman that we have. It's our pride in Yoruba land. In Ile Oodua is our pride. We don't joke with him. You have found it so important in his lifetime to name one of the greatest assets that we have in Nigeria after him. National Theatre in Igomu is now been named as Professor Wole Soyinka Center. Wole Soyinka Center. Please let us give our president a standing ovation for remembering this iconic elder statesman of us. Let us give our president, President Bola Ahmed Tinubu, a resounding ovation. Thank you so very much for what you have done. You've done it for all of us. National Theatre is now Professor Wole Soyinka Center. Everyone, President Bola Ahmed Tinubu, you are the only one we have as one of our elder statesmen that we can revere. We need to revere you. You are very private, you know that. But it's very important. Tí onígbà bá ṣe gbé igbá ẹ̀ lọ́sọ̀ bàbá dúró. Tí onígbà tó bá gbé tó bá gbé bọ́ tó onígbà bá ṣe gbé gbogbo ayé ṣe máa báyọ̀ pé torí igbá máa ń fẹ́lẹ́. Ṣùgbọ́n ènìyàn ló máa ń sọ igbá ló máa ń sọ lọ́gbọ́n o tó ṣe fẹ́lẹ́ yẹn ayé ló máa fi bomi sára òṣèlú àfi bomi sára láyé àtijọ́ ó fẹ́lẹ́ tí ayé bá bínú àlàmọ́ yẹn wá fọ ó ti dọ̀gbọ́n nìyẹn wọ́n máa tẹ̀ mọ́lẹ̀ wọ́n á ní tí bábá dojú dé àṣì tí ò bá ṣiṣẹ́ sí àfọ́ wọ́n máa ń tẹ̀ pa ni ṣùgbọ́n tó bá mú igbá yẹn tó ṣe gẹ́ ẹlẹgẹ́ yẹn tó gbé gẹ́gẹ́gẹ́ ayé máa bẹ gbé ìgbà wà lè jẹ́ nílé káàárọ̀ òjòyè gbọ́dọ̀ gbé yín ẹ̀dẹ̀ẹ̀dẹ́ ẹ má bínú ó yẹ ká ṣe jù báyìí lọ gbogbo wa lè káàárọ̀ òjòyè ká pẹ́lú pọ̀ gbogbo lọ́ba ká máa fi ọ̀rọ̀ fún yín àmọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n aláti ṣe kò sẹ́dá tó lè fọwọ́ gbogbo òrùn tó bá yọ báyìí kéde ló máa ń lọ o ẹni tó bá bínú òrùn àti ọjọ́ wọn máa bínú ẹ̀ ẹni tó bá gbójú òrùn ẹ̀ máa kọ́kọ́ sùn lójú ìyẹn ló lóyìnbó pé wọ́n ní tó bá lọ bínú òrùn tó bá wá wá ojú náà máa ń fọ́ ni àbí ẹni ta ló ojú òrùn tó bí ẹ̀ sí báyìí ló máa ṣe ògo ní ògo tí Ọlọ́run fún ni àṣẹ tí Ọlọ́run fún òun tó bá tún ti wọ̀ báyìí òṣùpá máa lé téńté lójú ọ̀run àwọn ògo tọ́lọ̀ fún yín ògo tọ́lọ̀ fún wa lè káàrọ̀ òjì òun lè jẹ́ Ọlọ́run ló máa rí adé kí n pẹ́ fún wa a fẹ́ máa yọ yín lòdì o mo máa ń sọ fún Adéyẹmí
àtìyàwó ẹ̀ ẹ̀jẹ̀ ayọ́ bàbá ìlú òkú bá lè pẹ́ fún wa gbogbo ògbà máa sọ fún wọn ìgbé ẹ má da bàbá ẹ láàmú àjọfà títí ni wọ́n bàbá ló làwọn bọ̀ ní Brazil ẹ má da àwọn làwọn ní ẹ̀jẹ̀ kó kábíyèsí kí àwọn bàbá fún wa kí bàbá kó máa lọrin kó máa bọrin mo lè dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ èmi ní gbogbo àti mo kọ́kọ́ lọ Brazil president Lula ó pọ́n wálé ìgbà yẹn la fún ní àṣẹ ọmọ Oòduà inú ẹ̀ dùn ó gbà pẹ̀lú ayé àtàláfíà ó sọ̀rọ̀ yín ó nífẹ̀ẹ́ sí púpọ̀ àtìgbà yẹn ní àwọn àdéhùn àti àwọn ẹ̀ gbogbo wọn ti sáré kábíyèsí kí wọn bá ṣe báyìí professor olóṣèlú ká láti wá sí Brazil wọn láti wá àwọn àdìpẹ̀lú olóògùn àti ẹ̀yìn lọ àkọlé yẹn pọ̀ ẹ̀yà àwòrán kan òyìnbó máa ń pè ní iconic picture that picture till date is irreplaceable in the world. It has become one of the greatest treasure that we have. That will outlive the president of Brazil and even yourself. You know, president of Brazil do púpọ̀ ó mórí nígbà ó fà mórí ẹ̀ pé let me tap from this knowledge. Ẹ jẹ́ kí irin lẹ́yìn kó gba irin. Títí dọ̀la nínú news mi ò bóyá wọ́n máa ń lo fọ́tò yẹn. Títí di ọ̀la tó bá sọ̀rọ̀ anybody from the black race. That's the picture they use now all over the world. Ẹ bá mi pàtó fún gbogbo ẹ̀rọ yìí. Wọ́n á ní ká má kàn wọ́n ní ọmọ tí wọ́n ti bí ó máa rí àwòrán yìí. Ọmọ tó ti bí rárá ó bọ̀ wá bá nítorí pé àṣeélẹ̀ òun ni àwọn wá bá. Bàbá olóhùn ti ka yín dáadáa o. Ó ní í gbò ó. Over 90 ẹ̀wọ̀n àwọn ẹgbẹ́ no walking stick. Fún àwọn olórí lọ́gbùrú step yìí ẹ bá mi pàtó fún bàbá yìí ẹ jọ ẹ bá mi kó bàbá yìí lórí ẹ bá mi dìde ẹ bá mi pàtó yẹn náà lè ló gba kẹ ẹ jọ ẹ bá pàtó yẹn lè fún bàbá ọmọ yẹn dìde pàtó bàbá ẹ bá pàtó yẹn lè ẹ bá mi kó bàbá yìí àwọn ẹni ìlú ẹ bá mi kọ yé ẹ bá ká àtẹwò yẹn kó máa lọ kó máa lọ kó máa lọ kó máa lọ kó máa lọ.
feel ìsíbi tí mo dé ti bá rí yín tí mi ní máa pọn ilé lọ. Nǹkan tó kú báyìí òun náà ní pé lótùfẹ̀ àwọn ẹ̀bùn tí a ní tó jẹ́ àbáláyé ibi la kọ́kọ́ ya àwòrán till date traced to Ife with precision. Ilé ìwà pẹ̀lú ńlá ìran tó ń ṣe iṣu wà lótùfẹ̀ from naturalistic arts òun náà ní the contemporary arts àti ìṣiṣẹ́ náà lára àwọn nǹkan ṣẹ̀báyé wa tó ti pé ọ̀nà yẹn. Tẹ bá sọ̀rọ̀ báyìí kí ni professor tó ti sọ bí bàtà ṣe máa ń ké lótùfẹ̀ yẹn títí láíláí òun náà máa ké lọ. Ẹ̀bùn àdúrà ni Oòduà ló ń dàdúrà làárọ̀ mi tí bàtà ń ké lótùfẹ̀ tó máa ń dún kólá bẹ́ẹ̀ lè ṣe máa dún lọ títí ayé òun yóò lè lọ mọ́láyé kò sí awáyé máa lọ rárá tó gbà tó lọ́wọ́ tó fẹ́ pè òun ní ayé ìṣàwọn àgbọ̀lọ́ ìtumọ̀ ẹ̀rẹ́ títí di ọ̀la tí bàtà ti ń ké lótùfẹ̀ ló kọ́kẹ́ torí ẹ̀ gbogbo Yorùbá ṣe máa sọ pé láàárọ̀ mi bàtà ké lótùfẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ bí ohun ṣe máa rí lóde títí lára torí ìjà àwọn aláṣepọ̀ wa jogún fún wa la fi ṣe ẹ̀bùn fún ẹ̀bùn náà ti dùn ẹ̀ṣà ó ti dùkọ́ náà àwọn ọ̀ṣà yìí tó bá ti wù báyìí láwọn olùbàdàn ké lójú ìfẹ́ gbogbo ṣe tẹ̀ ṣe sílẹ̀ gbogbo olùbàdàn àgbàlá yìí máa fi gbogbo iṣẹ́ yẹn ṣáà ni wọ́n máa làárọ̀ lójú wọn bá ti ṣú fún wọn wọ́n bá fẹ́ sí fọ́fẹ́ tọ́ sọ̀rọ̀ àwọn olùbàdàn ni kí ló kọ̀ fún ohun yìí máa ń lọ ní dákọ̀ lẹ́yìn àti ti dáadáa tó ó balẹ̀ ó gbàṣẹ àṣẹ ló fún wọn wà bàbá congratulations wọ́n gbàdá fún bàbá. Bàbá ìkẹta yìí ẹ̀ríkejì ló kún fún wọn mẹ́ta ni wọ́n tọ́jú wọn wà lóṣù ìfẹ́ ṣẹ̀kẹ̀rẹ̀ ìpínlẹ̀ òde ìbànújẹ́ gbogbo ara ló fi ṣáájú. Bàbá ń tẹ́ wá fún àjẹrè olóòrùn ìṣọmọ yèyé olókun ìdáyéyájé ìmọ̀ pín mo pín ìdáyéyájé ní ìmọ̀ èèyàn tí mo yọ̀ ìdáyéyájé tí máa mọ̀ pé tí mo pín ní ìbá ti fi ìdí àgbádárìgì sọlẹ̀ lọ́jà ìdìbò mẹ́kọ̀ọ́ ìdáyéyájé ẹni tó ti gbé fi ajé ṣòkò tó ti gbé fadé ṣọ̀kàbá tó ti gbé fadé wẹ̀ bí orin tó ti gbé fadé wẹ̀ bí orin ajé ìrókò orí egede orí òkè orí apáká tàbí ìyá àgbèsì orí ọ̀pẹ̀sẹ̀kẹsẹ̀ tàbí ìyá àlùkùsì orí ìwáwá tàbí ìyá ayé tòní ìyá ayé tòní wọn ló ń ṣe ìwé ìfọ̀kù ọ̀rọ̀ bàbá òdìlé ní èlé òdìlé lọ́gbàlọ́gbà gbogbo akẹ́kẹ́ wá fún káfíṣe wọn máa fi wá yín káàkiri torí ṣẹ̀kẹ̀rẹ̀ òun náà lè bànújẹ́ ní torí ibi tí ṣẹ̀kẹ̀rẹ̀ ti kúrò lóde Àtìbà lótùfẹ̀ Àtìbà sì wà títí dọ̀la lótùfẹ̀ kó ṣe bàbá ìtọ́rú òde Ọ̀yọ́ ibẹ̀ ló dúró sí tí wọ́n máa ń pe ọlọ́yọ́ ní òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ títí dọ̀la Òtúfẹ̀ náà ní òjòpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà yẹn Òtúfẹ̀ ló wà ibẹ̀ ní ṣẹ̀kẹ̀rẹ̀ tí wọ́n kọ́ sọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ ajé ṣẹ̀kẹ̀rẹ̀ kì í ṣe pé nínú owó kankan mọ́ ẹ fẹ́ fi kọ sílẹ̀ ni àdúrà láti ṣe kẹ́ tó dé kí inú bá ṣe rí olùdí ṣe ń yàn ajé tá a máa fi ṣiṣẹ́ àwọn aláṣẹ wọn ti dédé ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ẹ̀yin bàbá bàbá yẹn tó ti rí bẹ́ẹ̀ dúró ó ti ṣe bẹ́ẹ̀ dúró ó bá lọ ó dàgbé bí àṣẹ àgbà olúwo òde òní. Ìkejì
agogo la máa ń wọ agogo wọ́n ní ohun ò lè kú mọ́ gbogbo lẹ́nu wọ́n ní agogo ńlá la fi ń kí ọlọ́fin àgbàláyé lótú fẹ́ wọ́n ní ó wà ní nǹkan tí wọ́n fi dá ìfẹ́ títí dọ̀la agogo ńlá ni ọ̀rọ̀ wọ́n máa ń lò lótú fẹ́ ohun òkun lẹ́nu rí láyé láti ilẹ̀ láti ayé nǹkan tí olóyìnbó pè ní steel age àwọn ẹ̀yin náà ni Ògún kọ́ bísí Ògún kọ́ bísí àwọn ẹ̀yin náà bẹ̀rẹ̀. Ìgbẹ́jì àgbẹ̀ní ìgbìn àwọn tí ó ní ìgbìn wá ní onígbìn dé a máa lò ó lọ́dọ̀ Ọbàtálá ibi tá a ti máa ń lu ìgbìn yẹn o a máa lu ìgbìn báyìí lójútùmọ̀ lọ́wọ́ àdìmọ́lá ní Ṣàngó pé òun jẹ́ ló Ṣàngó pé àbí ẹ̀fọ́ ìbọ̀wọ́ ọ̀la bẹ́ẹ̀ lọ́ni ìgbìn yẹn máa ń dùn nínú lébì mágbẹ̀yìn olè àgbà léèbù máa ń dún ìgbé wà ní òkúnnú àwọn àgbà léèbù títí ayérayé mágbẹ̀yìn ló máa ń dún bàbá. It's not possible that to go off in this world. It's not possible again. Ìtumọ̀ ìgbìmọ̀ yẹn. So these are the very symbolic for us in Yoruba land. And it has a spiritual and sacred meaning to us in Ife. And that's what they use to do prayers for you. Nǹkan táwọn bàbá ńlá wa wá ṣàjọ la fi ṣe fún yín. They have become sacred. These are sacred gifts. Ọlọ́run ló mọ̀ àti ẹgbẹ́ fún wa. Ìgbàdá wa ní ayé òsì. Thank you for coming. God bless you, bàbá. Ẹ bá mi gbàdọ́ ní bàbá. Nígbà tí bàbá wa kábíyèsí Ọlọ́rìṣà àti bàbá wọn dìbò wọlé Ṣóyínká nìkan náà kọ́kọ́ ya fọ́tò bí. Fọ́tò bàbá wa wọlé Ṣóyínká inú ọ̀rẹ́ rẹ̀.